pass correct. On top this program, we go the summer on all the necessary information about different states for we Obodo Nigeria and all the beautiful things we full inside. This now opportunity for me and you to know more about we country. This program go to start 7 p.m. every Tuesday on top this dial IKD 106.1 FM. For sponsorship and advert placement, make your green this number 0809 016 7831 0809 016 7831. Naija Informate, uniting the nation. IKD FM. Oh, IKD FM. IKD FM. 106.1. Oh, IKD FM. IKD FM. 106.1. Oh, IKD FM. IKD FM. 106.1. We are IKD FM. I go make JTLU. It's 7 o'clock. Here we stand as a people with one song, with one voice. We're a nation undivided and poised. We will take a stand and build our land in faith to defend what is ours. Here we are as a people with one heart for one cause. We're determined to rebuild and restore. Where freedom reigns and truth prevails. Our land where there's hope for us all. Our land where there's hope for us all. IKD 106.1 FM. We From inside the studio like this, 2 minutes don't walk up past the hour of 7. And of course, I know, say many of you now by this time don't sit down with your radio sets. Whether na inside car you dey, I been a house, or some of you still dey where you dey walk, they hustle 1 or 2. Una know say it's 7 o'clock, don't stand attention like this. Time been done reach for that Ogbonga program where we dey call Naija Informate. On top Naija Informate, we dey talk about everything and anything we get to do with Nigeria, our nation. We dey do this one every Tuesday from 7 to 8 p.m. The reason for this program, now for you and me to know some beautiful things about our nation. The reason for Naija Informate on top IKD 106.1 FM, now to help you and me to learn about all the better things we Baba God been done put for inside Nigeria. As we dey talk about our culture, now so we dey talk about our tribe, our people, our heritage, our tradition, our religion, and everything where we get for inside Nigeria. Opeyemi Adebambo, still young the tremendous, the true son of the soil, Omo Bibire Korodu Gongon. Now they greet all of una say, una good evening, how una dey? Check your calendar, you know say today na be the last Tuesday inside the month of January. Today na 30th of January. The next time where you gonna hear my voice on top this program, it go be inside the month of February, and by then I go to wish you
happy new month. But before we enter the month of February, we don't dey prepare in body like this to enter with full force. No forget, say sometimes ago on top this program, last 2 weeks Tuesday to be precise, e get one matter where we carry put for backyard. We pen down, and I've been telling her say, on this kind day, 30th of January, we go continue from where we been stopped. Exactly where we stopped last 2 weeks. Now there we go continue from today. As a matter of fact, last week Tuesday, I talk about this matter, still can't talk about some kind of other beautiful things then. Today, we go balance the talk well. Because if you follow the talk on last 2 weeks Tuesday, you go remember say we only speak direct Yoruba language. Sake of say the matter where they ground. Now for every Yoruba man, every Yoruba woman, every Yoruba boy, and every Yoruba girl with the outside there. Anywhere where you dey like this, make you dey watch us live and direct on top Facebook. You go see my guests, they don't turn that gidigba for inside studio. Na senior men na them be to me. Na papa na them be to me. We go continue the matter. You go get the opportunity to ask 1 or 2 questions today, and you fit even do that one online as I dey watch like this, where you say they watch me. Drop your questions there. Drop your comment on top Facebook. Because the matter where they ground. Now for every concerned Yoruba man, Yoruba woman, fún gbogbo ilẹ̀ Oòduà, ilẹ̀ abínibí wa. But because we want to make every other person dey part of this matter today, Baba ṣe ń sọ èdè abínibí wa ta ń sọ Yorùbá. We go dey speak pidgin put for inside. We go dey speak English. Anyhow where the spirit take blow come, àgbà bẹ́ẹ̀, àjẹ́ ló bẹ́ẹ̀. Inside the studio, our guest wey we get last 2 weeks, Tuesday, Reverend Akonde, he dey inside the studio again today. At the same time, Chief Tolulashe, that one, we happen to be the founder and convener of the Oduduwa Alphabet Academy. Himself dey inside the studio. Una remember when we dey talk about the alphabet, èdè Yoruba? Una remember that talk? Even though the opportunity no dey last 2 weeks for many of us to talk and ask questions, even though the opportunity no dey for even some of us to learn taban sọ̀rọ̀ alphabet ilẹ̀ Yoruba, some of una no even learn now. Una no get the opportunity. Una just hear say, nǹkan báyìí báyìí ń bẹ níbì kan. Àwọn kan ṣe báyìí ṣe gbá kan ṣàwo kan. But today, we go enter inside the matter proper. It go dey very okay for me. Kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn àlejò mi. Make I say very big thank you to Reverend Akonde. He always dey call himself student of this academy. But he don't graduate. He is no longer a student. He don't turn alumni. Inside this institution and academy, we've been dey founded by Chief Oguntosin Tayo. Inside the studio here. And at the same time, I go say thank you to our chief too, Oloye. We give us the opportunity to touch down Ikorodu here, Lagos. I talk on last week. I talk say this man wey una dey see live and direct on top Facebook like this. He no dey this area. As a matter of fact, the place where Baba God use bless am, no be even inside Nigeria e dey. For person now to decide to come all the way from his own area, his own country, down to Ikorodu here. We go continue the matter from where we stop. But I beg, make my guests them, make them greet everybody with their house. Make una confirm the level. Say truly, truly, they are back. And this time around, we go do them even more better than we do them last 2 weeks. Reverend Akonde, mo fi gbogbo ara kí yín o, ẹ kúrọ̀lẹ́ sà. Ẹ kúrọ̀lẹ́. Ẹ kú iṣẹ́. I greet you now, well. I greet you now. Pẹ̀lú tọ̀wọ̀tọ̀wọ̀. Tàkúrẹ́. I greet you now, well. And I know say tonight you will see wonders. Because
Yoruba alphabet is the first alphabet on earth. And always will be on top in Jesus' name. In Jesus' name, see, now there you go, no, say the matter don't serious. Kì í ṣeré mọ́. Alphabet èdè Yorùbá, akẹ́kọ̀ọ́ ní olùkọ́ náà jẹ́ wà ń bí náà. Torí àǹfààní àwọn tó gbọ́ wa ní last 2 weeks yẹn, mo máa kàn fẹ́ kẹ́ sọ̀rọ̀ díẹ̀ nípa ìrìn àjò yẹn bó ṣe bẹ̀rẹ̀ fẹ́yìn, because you be reverend, you get your own church. And if person hear this kind of thing for a start, the first thing when people go first talk say, alphabet èdè Yorùbá, T-Fat, T1, and Concon, and a spiritual something. Briefly, tell us, bẹ́ẹ̀ bá yẹn sọ Yorùbá yẹn náà, okay, ma, ẹ ṣáà dá gbogbo ẹ̀ pọ̀, báwo ni ìrìn àjò yẹn ṣe jẹ́ sà? Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ìrìn àjò yẹn nígbà tí mo máa gbọ́ nípa ẹ̀. Torí pé ẹ̀dá tí kò bá nífẹ̀ẹ́ orílẹ̀-èdè ẹ̀ kò ń ṣe èèyàn tó dára. Ọmọ àlè là ń perú ẹni bẹ́ẹ̀. Torí ìfẹ́ tí mo ní sórílẹ̀-èdè mi, ẹ̀sìn ò ní kí n má sọ ò ní kí n má gbé orílẹ̀-èdè mi ga. Torí Bíbélì náà pàápàá gan ó ní tó bá gbàdúrà fún Jerúsálẹ́mù, tó wà láàfíà Jerúsálẹ́mù, kí ló wí? So àbúrò máa wà láàfíà orílẹ̀-èdè wa ká lè bá a ṣe rere. Nígbà tí wọ́n wá introduce ẹ̀ sí mi, pásítọ̀ gan lẹ́ni tó introduce ẹ̀ sí mi, mo wá ní nígbà tí àyẹ̀bájí ògbè dífà tiẹ̀, nígbà tí mo gbọ́ Ifá èmi náà kọ́ wá rìn fún àfọ̀ṣẹ́. Ó rí bákan létí. Ó rí bákan. Ṣùgbọ́n torí pé mi ò tí ì ní ìmọ̀ yẹn kò jẹ́ kí n mọ ohun tí Ifá yẹn mean. Nígbà tí mo wá wọnú ẹ̀ tán ni mo tún ṣe ẹ̀gbẹ́ tí pé so na so e be. So no be say Ifá that Ifá na someone go begin to buffer. Na then I now know say the Ifá na talking. E get meaning. Èdè Yorùbá ni. Ó dẹ̀ ní ìtumọ̀. Ìdí ẹ̀ tí mo sọ pé nígbà tí a wá ní ọ̀sẹ̀ méjì tó lọ yìí. Bẹ́ẹ̀ni sà. Ẹ rí i pé mo ní tá bá ń pa òwe nínú Yorùbá, èdè Yorùbá. Nǹkan kan ló ṣe ẹlẹ́jẹ̀ nígbà kan tó ṣe kinní tó dífá fún kinní kan tó ṣe kinní kan. Ọ̀rọ̀ Fá máa ń jẹyọ ṣá. Ọ̀rọ̀ Fá máa ń jẹyọ. Fá kò kí máa kò kúrò nínú èdè Yorùbá. So mo wá ṣe mọ̀ pé alifábẹ́ẹ̀tì yẹn ó ń sọ̀rọ̀ ni. Àyèbájí ògbè dífá tiẹ̀ yẹn túbọ̀ pé èrò ọkàn ẹ, èrò rere tó wà ní ọkàn yẹn ní ìpinnu lórí ẹ̀ kó plan fún. So when you think rightly, when you think rightly in your heart, then you give it to God. Say, God, come and do it for me. Tó túmọ̀ sí nìyẹn. Ó ní Ọlọ́run mi ní wúre síṣẹ́. Ọlọ́run ló máa ń wúre síṣẹ́ ènìyàn. Ìpinnu ọkàn ènìyàn tó wà ní irú ọkàn ènìyàn. Téèyàn ń rò pé mo fẹ́ dì báyìí, mo fẹ́ jí báyìí, mo fẹ́ ṣe báyìí, mo fẹ́ di báyìí. Ọlọ́run nìkan ló ń fàṣẹ sí. Ọlọ́run ló ń ṣàmì sí. Ọlọ́run ló máa ràn ẹ́ lọ́wọ́, ló máa tọ́ ẹ sọ́nà. Ọ̀nà tó fẹ́ gbà tó máa fi rí ṣe, Ọlọ́run ló máa tọ́ ẹ sí. Wọ fún ara ẹ, o ò lè dáná ara ẹ rò kó dẹ̀ fún ara ẹ. Kò sọ́dí múṣẹ. Ọlọ́run ló máa. So mo wá rí i pé èdè yìí in fact ó wá wú mi lórí débi pé nígbà tí mo ń kẹ́kọ̀ọ́ yẹn lọ inú mi wá ń lù pé ní àwọn mi ò ṣìnà. Torí mo fi ẹ̀mí mọ́ darí pé tó bá ti di pé ọ̀rọ̀ Ifá máa yà tètè yá, ṣùgbọ́n nígbà tí mo rí pé kò sí ọ̀rọ̀ Ifá ń bẹ, ọ̀rọ̀ èdè ni, ó ń júwe ni, dífá yẹn ó ń júwe, ó ń ṣàkíyèsí ìtumọ̀ ènìyàn, à ń tè tọ́ka sí nǹkan, à ń fi nǹkan wé nǹkan. Yọ́násán ọ̀nà kan ò wọjà tó mú télọ̀ tó dífá fún télọ̀ tó ń tẹ̀kọ́. Ifá jẹyọ ń bẹ. Bó ni ṣe rí òòlà ò rí bẹ́ẹ̀ ló dífá fún Ifá tún jẹyọ ń bẹ. Ifá jẹyọ ń bẹ àbí.
so ifá yẹn ìtumọ̀ ẹ̀ ń sọ̀rọ̀ ni ó dẹ̀ ń ṣàpèjúwe nǹkan ni. kì í ṣe pé ó bógun dé àbí nǹkan kan pé spiritual something. no ọ̀rọ̀ ọlọ́run ni. Thank you very much ẹ ṣé reverend. Thank you. To those of you that are ìdí tí mo ṣe ní kẹsàrè làáhàn mi ẹja lèdè yẹn torí wọ́n ní làáhàn mi báyìí ni bàtà ké bẹ́ẹ̀ ni o. lótú ìfẹ́ bẹ́ẹ̀ ni o. tó bá jọ bí èwe sa o àṣẹ àdúrà ṣe rí o ní pààyàn. àbí o last 2 weeks yẹn ara àwọn nǹkan tó wọ̀nyàn sọ ni pé reverend father tó lọ ń kọ́ ifá àwọn kan ní reverend father tó lọ síléèwé ìgbà kan àwọn kan ni mo ṣe béèrè pé ẹ sáré kọ́kọ́ clear ibẹ̀ yẹn náà káwọn èèyàn mọ̀ pé alphabet èdè Yorùbá lóòótọ́ ní bẹ́ẹ̀ o kò jẹ́ ní nǹkan ṣe pẹ̀lú ifá. àṣà ìbílẹ̀ kò ní kò ní pẹ̀lú àṣà ìbílẹ̀. torí òótọ́ bẹ̀ ni pé a ti sọ àṣà nù a ti sọ èdè nù. Thank you. ló ṣe jọ pé àwa fúnra wa gan ò mọ àwọn nǹkan yìí. Chief Tolúlàṣẹ ẹ kọ́kọ́ kí àwọn ará ilé náà kọ́ gbóhùn yín kọ́ mọ̀ pé tútù dé o ẹ ti dé sí Nàìjíríà ẹ ti dé sí Èkó ẹ ti dé sí Kòòdú. mo kí gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá I salute you all o. I'm your son from Republic of Benin, Port Novo. All the way from Port Novo I land Gidigba for this radio station. Today I go put small Oyinbo and broken and everything so that combine together. Baba don't talk many things. I will don't talk plenty last 2 weeks. Yes sir. The Oduduwa Alphabet. Thank me alphabet Oduduwa. Kíkọ́lẹ̀ ohùn Oduduwa. Ní ilẹ̀ Yorùbá tá a fẹ́ pé alphabet tá a fi Yorùbá pé a ní kíkọ́lẹ̀ ohùn. Kíkọ́lẹ̀ ohùn. That is alphabet in Yoruba language. Kí gbogbo akẹ́kọ̀ọ́ mọ̀ yẹn náà. Ìgbà míì wà máa ń pè ní alifábẹ́ẹ̀tì à ń sí wọn jẹ ni. A máa ń pè ní alifábẹ́ẹ̀tì Oduduwa à ń sí wọn jẹ ni. Alifábẹ́ẹ̀tì kì í ṣe de tiwa. Kíkọ́lẹ̀ ohùn ni àwa máa ń pè. Kíkọ́lẹ̀ ohùn kàkà tá a fi ń sọ pé alifábẹ́ẹ̀tì yẹn a fi ń sí wọn jẹ nìyẹn. A máa pè ní kíkọ́lẹ̀ ohùn. Kíkọ́lẹ̀ ohùn èwo? Kíkọ́lẹ̀ ohùn Oduduwa. Ó jẹ́ kíkọ́lẹ̀ ohùn Oduduwa nítorí pé Oduduwa ló gbé wá. Ìyẹn ò ní pé kì í ṣe kíkọ́lẹ̀ ohùn gbogbo àwa tí a jẹ́ káàárọ̀ oòjíire pátá. Àwọn kan wà ní ilẹ̀ Yorùbá a máa ń ṣe àṣìṣe kan. We Yorùbá we dey do one kind small mistake. We dey say Oduduwa come from Egypt, no be part of us, no be that. Oduduwa is one of us at Ile-Ife during the time of Ife, Odaye and Ife Oyelagbo. Then he left. Okay. After the flood. Nítorí fàtí ọ̀pọ̀lọpọ̀ wa fi ń rò bóyá àlejò lóde. He come back ó padà wálé ni. Ǹjẹ́ kí gbogbo akọ́kọ́ mọ̀ yẹn náà? Ògbà tó padà wálé lára nǹkan tó mú wa. Kì í ṣàjòjì. No gbogbo ẹ ká mọ̀ yẹn first thing tó yẹ ká mọ̀ ní ilẹ̀ Yorùbá. Because kí ni yẹn mo máa ń wo ojú máa ń tì mí inú mi ò kí ń dùn. I dey vex if I dey hear say Oduduwa na stranger I come from one place. I dey always dey vex because me I know Oduduwa history well. I know the little way I fit know, I fit talk but no say nobody know the history well. Because our forefathers they no write time. That alphabet Oduduwa alphabet ìta sọ ń pẹ́ yìí. Oduduwa ò kọ́ àwọn èèyàn ní Ifẹ̀ because àwọn tó wà ní Ifẹ̀ wọn need ẹ̀. Ó gbé alphabet yẹn wá láti fi communicate pẹ̀lú àwọn èèyàn níbi tó kúrò ní because ogun kan ló fẹ́ lọ jà nígbà tí kò wá lè parí ogun yẹn. Ìtìjú dẹ̀ ni fún ọba kó lọ sójú ogun kó má ṣẹ́gun kò gbọ́dọ̀ padà sórí ìtẹ́ yẹn ewọ̀. Ó dòdì. Ó máa àdà ó yẹ kó ṣe bí ọkùnrin kó lọ kán jẹ̀ mí ni. Oduduwa ò ṣe bẹ́ẹ̀. Ojú wa nípa ogun yìí máa rógun yìí jà ó dẹ̀ tẹ̀síwájú wá ń wá ilé lọ. Wọ́n bí Oduduwa tó wá síbí wọ́n bí òun ni. Nígbà gbogbo wa mọ̀ yẹn tó Oduduwa lẹ́ni a ti sọ̀rọ̀ nípa bàbá ti sọ̀rọ̀ rẹpẹtẹ nípa alphabet Oduduwa fún wa àdẹ̀sọ lánàá náà ní ètò kọjá akọ̀fẹ́ kẹ́ mọ ohun tó fà á tó ṣẹlẹ̀ tí alphabet yẹn fi dé. Wọ́n ti dá alphabet yìí lẹ̀ kí wọ́n tó dá Adam náà ti dálẹ̀. Ta ló dálẹ̀? Oduduwa náà ló dálẹ̀. Tá bá fẹ́ sọ dáadáa a máa nípa Ọlọ́run ọba fún rẹ̀ tó dá ayé àti ọ̀run ló dá alphabet yẹn lẹ̀ àmọ́ àwọn èèyàn kò ní fẹ́ yé àwọn èèyàn ká gbé wa wá sí level tó máa yé wa. Tó máa ti yé wa. Ìyá tá bá ní ká máa mú lọ síbẹ̀ yẹn máa nípa Oduduwa Ọlọ́run fún rẹ̀ ló dá alphabet kíni. Lára wa náà máa ní pé ti Lárúbáwá ni òun ni Ọlọ́run bá dá. Gbogbo alamọ ìtàn wípé lójú àwọn tó ń sọ Moses mú aṣọ ìmúdàmú lójú pé Lárúbáwá kọ́ ló sọ ẹ foríjì mi ọ̀yin mùsùlùmí ẹ foríjì mi o àfẹ́ lọ́bẹ̀ yẹn ìtafẹ́ lọ ní wípé èdè àkọ́kọ́ ní àgbáyé èdè Yorùbá ni.
gbogbo ayé ká lọ wádìí dáadáa ẹ gbogbo wa mọ̀ pé èdè tó ń sọ nílé ayé kéde tó dàrú èdè Yorùbá ni o ọlá pé orúkọ tí wọ́n ń pè wá yẹn Yorùbá yẹn orúkọ yẹn ò sí nínú orúkọ wa tẹ́lẹ̀ o àwọn Yorùbá tó ń pè wá ayé ò tiẹ̀ mọ orúkọ wa sí Yorùbá àwọn tó kọ ìwé lálẹ́ tó kọ Bible Kùránì gbogbo ẹ̀ ìtàn wa ń bẹ náà ìwé yẹn àmọ́ ni wọ́n bá ti ń sọ àkímọ̀ pàwọn náà sọ nípa ìtàn wa pọ̀ nínú àwọn ìwé wọ̀nyẹn ìtàn Yorùbá ń bẹnu Bíbélì ó ń bẹnu Kùránì orúkọ wọn náà ń pè wá ń gbà yẹn ìjọ òun náà bẹ̀rẹ̀ sí ń pè wá ń Yorùbá sí ìgbà táwọn òyìnbó ń wá wa náà pàdé àwọn Haúsá tó mọ̀ pé wọ́n mọ̀ ń pa wa àwọn náà kọ́kọ́ pàdé wọ́n àwọn èèyàn báyìí wọ́n describe ṣáwọn ará Yorùbá náà fi ń pè wá ní Yorùbá wa àpèjúwe tó fi describe wa ń gbà yẹn ló wá dorúkọ wá ń sìn tá à ń sọ pé Yorùbá orúkọ wa kọ́ nìyẹn yẹ ká wa lọ àwọn nǹkan pọ̀ tó sọnù nílẹ̀ Yorùbá tí a máa fi ètò yìí fi máa jẹ́ kí ẹ máa mọ̀ díẹ̀ níwọ̀n bá ẹ ti bá mọ̀ ní gbogbo yín àgbàgbà tẹ́ ẹ ń gbọ́ mi ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀yin ọba èyí tí má ti ṣì sọ́ńbẹ̀ ẹ̀jẹ̀ bá mi gbà bí ọmọdé ni mí o wọ́n bá ẹ ti má ti ṣì sọ́kẹ́ mi pé mò ń ṣe eré ni ara yẹ̀yẹ́ náà ni I just dey play o all the thing I just talk I talk say Yoruba language na be the first language on earth which Oduduwa alphabet is the first alphabet on earth and I talk small history about how e be so make una no vex if that thing dey strange for na here but that thing true na question sha anybody wey wan ask question o if you wan make I speak pidgin you go say na pidgin you wan make I speak if you wan make I speak Yoruba I speak Yoruba so that all of us go understand wetin we dey talk we are talking about Oduduwa alphabet that is our heritage ohun tó yẹ kí gbogbo wa máa lò ní ṣẹ́rí èyí tí wọ́n gbé wá fún wa abidi tó gbé wá fún wa ẹ̀yin náà bá wò dáadáa ẹ máa rí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá ni abidi ò tí lo 200 years abidi ó lè ti lo bí 400 years but ẹwà ìgbà tá ti ń exist lórí ilé ayé. èdè wo la wá sọ gbà náà lọ́hùn alphabet wo ló ń lò gbà náà lọ́hùn. so ṣáà ní òyìnbó ló gbé wá ṣé òyìnbó ló wá kọ́ wa ní gbogbo kí ló òyìnbó kọ́ wa wàá kọ́ òyìnbó ní gbogbo nǹkan so ká lọ sórí mú kò go inside before we even go there for the benefit of those wey dey listen like this. That one at the voice of Chief Tolu Lashe. Brief one about Chief Tolu Lashe. Now, person will be say, before he even enter studio, una know say our station here, we know they follow anybody, they do something, we be like say, it no make sense. Now, man will be say, if you call a researcher, you are correct. If you call a man, we like in heritage, you are correct. Aside the fact, say this man discovered this alphabet for Yoruba. Even though the Yoruba now I don't hear say no be even the original, but maybe we even still first leave am like that. Now man we don't research different things, different places for Nigeria, whether na places where rocks day, fire day, power day. He don't they do this thing for many years with the backing of several kings, especially for Yoruba kingdom here, Ekiti, Ondo, any other state where you fit talk for inside the 6 states. This man, where they call Chief Tolu Lashe, where they inside the studio. Now, him discover this alphabet, the Yoruba. That one are the alphabet where Yoruba originally they use many years ago. Nobody know, nobody discover. But now we dey describe ourselves as Yoruba based on the ones where Oyibo take use describe us. Chief, mo fẹ́ ká ṣe ṣe lẹ́nìí rèé. A máa gba àwọn ìpè kan tó máa pè wọlé. Máa fẹ́ kọ́ wọn èèyàn béèrè. Mo ti rí tó ti ń tẹ̀ sójú ẹ̀ lórí Facebook. Ó ti ń wọlé bíbà. Kọ́ọ̀lù náà lórí 09040811061 or 09040821061. Alphabet èdè Yorùbá yìí bó tiẹ̀ ju ráńpẹ́ díẹ̀ báyìí máa fẹ́ kẹ́ kọ́ wa lénìí kẹ́tí ẹ fi sọ̀rọ̀ káwo bó ṣe rí ẹ dánwò wọ́n ní dánwò ló bí ọkẹ́ tó bá jọ bí òwe sa o ẹ dánwò ní ọjọ́ kìíní àná inú mi dùn ó dùn gbọ́ létí gan pàápàá a máa tún dánwò lénìí náà. For anybody wey get questions about this original alphabet wey be our own, make una call the studio line on top 0904 081 1061 or 0904 082 1061. Chief, ẹ tẹ̀síwájú sá. Alphabet Oduduwa tí à ń lò ṣe bá rí pé IBD tó gbọ́ wá fún wa 25 ni. Oduduwa alphabet is still 25 alphabet. And the way we are using the old alphabet, we are going to use the other alphabet. Ẹ bá ń kọ Jídé pẹ̀lú GIDE. Nínú alphabet Oduduwa yìí náà, òun náà ní DIGE.
òun lè máa fi ṣe a máa kọ́ yín alphabet tó bá yẹ tó àsìkò àmọ́ níbi kẹ́ mú bírò àti ìwé gbogbo ẹni tí ẹ ń wà pátá all of na one of the locals inside this place this TV and radio all of na go learn this alphabet free for here all of na one come learn am normally one come for our school na go call our number if na call our number we go put na for class na go learn the alphabet under 7 days no matter how your brain be no just worry this baba na 77 o. And one Oba Oloye of Oyekiti, Ajero, and Alara, they learn the alphabet under 5 minutes. You see, Arabashola, Ghanaians, and others, everybody learn this alphabet under 5 minutes. You self go learn this alphabet for this place because it's very simple. Now, the way you write our language before, we write, that's how we write. Now, only the diagram now change. Imagine call èdè Yorùbá, pẹ̀lú abídí òyìnbó tán gbọ́ wa fún wa, bẹ́ẹ̀ náà la fẹ́ kọ alphabet Oduduwa. Àwòrán ẹ̀dọ́ fẹ́ yàtọ̀ àwòrán tẹ fi ń yà tẹ bá ń kọ a tẹ́lẹ̀ pẹ̀lú ti bí ẹ máa wọnú àwòrán wa bóyá tẹ bá lọ sínú YouTube wa ọ̀kẹ́ Google Oduduwa alphabet láti rí fóònù just Google search Oduduwa alphabet from your phone you will see some things you will see something like this download it and let it be your teacher ẹ máa rí kíní yìí bí ẹ máa yájú rí báyìí sìn ẹ máa rí something like this tẹ bá ti rí ẹ máa rí pé gbogbo alphabet yẹn ti wà ń bẹ̀ pẹ̀lú àwọn ohun tó so mọ́ ẹ download ẹ fún ara yín ẹ máa kọ́ alphabet yìí láì rí anybody a lot of people learn this alphabet from our YouTube in our YouTube channel you just Google Oduduwa alphabet ó ti tán òyìnbó ẹgbẹ́ wá fún ẹ àwọn òyìnbó ẹgbẹ́ wá fún ẹ wọ́n dẹ̀ máa kọ́ ẹ bó ti máa lò but tó bá ti wá mọ̀ ọkọ̀ tán tó ti mọ̀ ọkọ̀ through YouTube wa láti fi gba certificate wa wá pè wá a máa gbé ẹnu ọ̀nù class 1 class 2 class 3 class 4 class 5 under 7 days ẹ ti parí gbogbo class wọ̀nyẹn then ẹ gba certificate. chief torí fún proper understanding àwọn kan béèrè kan bí sìn pé tá a bá ń sọ̀rọ̀ Oduduwa alphabet yìí gan pàápàá báwo ló ṣe ṣẹ̀ wá báwo lẹ́yìn gan ṣe mọ̀ torí mo fẹ́ ká máa dáwọn wọn béèrè yẹn bó ṣe ń yọ wọlé látòrí Facebook kí ni ìgbà gangan pàápàá ló ń béèrè pé ìtẹ́ sọ ìbáwò la máa yẹ mọ̀ Nàìjíríà la wà ṣé kí n ṣàpòrò ẹ̀ pa Jẹ̀bú tán ló ń pa nǹkan bíi 8 pọ̀. bàbá ti sọ púpọ̀ nù ẹ̀ kí n má tún repeat ọ̀rọ̀ tí bàbá sọ. alphabet yìí èmi ọmọ yín tí mo bá ń sọ̀rọ̀ ni mo discover ní 2011. 2011. mo discover gbogbo ìgbà yẹn mi ò ṣe anything lórí ẹ̀ mo kọ̀ ọ́ báyìí pé kí ni gan ẹ̀kọ́ máa gbìyànjú lọ sínú àlá ẹ̀kọ́ máa gbìyànjú travel káàkiri kí ló dé irú àlá malaria ni mo rò bí àwọn máa ń lá gbogbo ìgbà yẹn aṣá ń lógun malaria à ń ṣe gbogbo ẹ̀ ṣá lọ́dọ̀ kọ́ṣá inú àlá náà ti fún mi ní alphabet yẹn. ojú àlá wọ́n ti fún mi ní alphabet yẹn ìtọ́pọ̀ ń díẹ̀ wọ́n fún mi ní alphabet yẹn 2011 wọ́n fún mi ní ohùn ẹ̀ ní 2016 wọ́n fún mi ní ohùn ẹ̀ the sound of the alphabet so àdìbò wọn ti fún mi lóhùn ẹ̀ story kan pọ̀ mẹ́rin rẹpẹtẹ omi ìfẹ́ gba time wa story bí alphabet yẹn bí Ọlọ́run bá ṣe dá alphabet yẹn a máa sọ fún yín tó ṣẹlẹ̀ tó Oduduwa fi kọ́ àwọn èèyàn kan ní alphabet yẹn wọ́n fẹ́ lọ jagun mo sọ fún yín pé they are going for war then when they did not succeed the war half of them go back to the kingdom to Oduduwa kingdom over there at somewhere around Egypt over there where he left so then the other ones they train themselves because they are going a very long distance tí wọ́n tẹ̀ mú bí tó wọ́n mọ iye ọdún tó máa gbà wọ́n láti dé Ifẹ̀ wọ́n ń wá Ifẹ̀ ò dáyé lọ ni. wọ́n ń wá Ifẹ̀ lọ ní. dáyé lọ wọ́n ṣìnà dáadáa wọ́n lo àìmọye ọdún lọ́nà kan tó padà wá dé sí ibi so gbogbo bá yẹn ṣe yẹn ó ní ẹyẹ ìkànnú àwọn sójà yẹn di ẹyẹ permanently ó di ẹyẹ permanently òun ló máa ń bá wọn gbé mẹ́sẹ̀gì lọ pé tó aṣèwà ń bí o kò sí wàhálà o so wọ́n kọ́ra wọn níbẹ̀ yẹn Oduduwa dé Ifẹ̀ ó jẹ́ kí wọ́n mọ̀ pé òun ti dé ibi tó ń lọ àwọn ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ gbogbo àwọn ojú Oduduwa fọ́ ibi àti ní problem nìyẹn Oduduwa fọ́ ni ẹyẹ yẹn wá gbọ́ òmìnira ló bá tán bàtà yẹn pé ọwọ́ àbòkun òun ló lọ lajú Oduduwa nígbà tí ojú Oduduwa òun ló lọ bu omi òkun wá wọ́n ní ká gbogbo àwọn ọmọ lọ bu omi wá wípé wọ́n kọ́kọ́ dífá kákọ́ dúpẹ́ lọ́wọ́ ìbálò tó dífá wọ́n ní pé wọ́n yẹ sọ fún wa wọ́n ní òòrè tí ọ̀tún àwọn ni wọ́n wà ní Ifẹ̀ ńgbà yẹn tó ń pè ní olóore mi nítorí pé ó la ojú yẹn ló fi di òòrè ní Èkìtì state àwọn ni generation ẹni tó dífá yẹn níjọ́ náà lọ́hùn wípé alátìlẹwọ́ mi òkun ni ọkọ tó lọ ojú bàbá máa là àmọ́ àwọn ọmọ nìkan àwọn ọmọ náà jẹ gbèsè láti lọ. The oracle said that Oduduwa children is responsible to go and search for the sea water gbogbo wọn lọ wọn dé o. kàṣà.
ní ọwá bòkun àwọn ọmọ Oòduà. wọ́n lọ gbogbo wọn ibi tí wọ́n ti fọ́n ká nìyẹn wọ́n lọ because ìrìnàjò dàbí ìrìnàjò àrèmábọ̀ ni ta ló lè súnmọ́ mi òkun láyé tá à ń wí so ká gbé yẹn síbi kan bó ṣe di pé ọwá bòkun tó wà ní Ìjẹ̀ṣà ní Ọ̀ṣun state ní Iléṣà ọwá bòkun ìgbà yẹn tẹ́ pé ọwá bòkun is like Oduduwa kingdom Aláàfin kingdom wọ́n máa ń change lójúmọ́ kì í ṣe ọwá bòkun tó wà ń bẹ̀ ló lọ bomi òkun ọwá bòkun ìgbà yẹn òun ló lọ rí omi òkun yẹn bòde onírúkọ tó ń jẹ́ tẹ́lẹ̀ ìgbà tó dẹ̀ dé when he come then wọ́n dẹ̀ sọ pé ó wá padà wá dé ó wá rí omi òkun bòde ó wá òbò òkun dé ó fi di ọwá bòkun tá à ń pè títí di èmi. ó wá òbò òkun dé ló di ọwá bòkun. so ibi tẹ́ ti mọ̀ ni pé òun ní ọmọ Odùduwà tó bu omi yẹn dé tó succeed láti bu omi yẹn dé. táwọn kan ò padà dé. tó kọ̀ tẹ̀ lọ ṣáá tán òun ló wá la ojú yẹn. àwọn ṣẹlẹ̀ lẹ́yìn tán la ojú yẹn tán tó mú ọwá bòkun láti kúrò ní ilé. so bí alifábẹ́ẹ̀tì yẹn ṣe sọnù ni pé ẹyẹ yẹn ṣe kí ni ó gbòmìnira bọ̀ ojú bàbá ti fọ́ kí lóun tún fẹ́ máa ṣe. kò síṣẹ́ mọ́ kí lóun fẹ́ máa gbé àdéhùn ni pé òun ò gbọ́dọ̀ di èèyàn ọ̀ǹtì tíṣẹ́ bá parí. so òun bọ̀ tí mo yẹ tó máa fi gbé kíní lọ from here to the other place. as messenger. gbàtójú dẹ̀ fọ́ bóyá gbòmìnira nìyẹn gbàtójú dẹ̀ wá là kò sí kan tó lè ṣe mọ́jú pé kó reinforce àwọn ọmọ ẹ̀ kó wá bó ti fẹ́ ja ogun yẹn. so ẹ̀ tábà wo inú ìtàn Ọ̀rànmíyàn ẹ̀ máa rí pé òun náà gbéra fógun yẹn ní kò padà mọ́ ẹ̀yẹ ká máa ká gbé bẹ̀yẹ because ọbẹ̀ ó ti ń lọ fà ọ̀rọ̀ Ọ̀rànmíyàn ọ̀ràn ọjọ́ mi nìyẹn. so alifábẹ́ẹ̀tì Odùduwà òun ni alifábẹ́ẹ̀tì tiwa gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ́ ọmọ Ògún ọmọ Ọ̀rúnmìlà ọmọ Bàtálá mo fẹ́ kí ẹ mọ̀ wípé alifábẹ́ẹ̀tì gbogbo wa ni kì í ṣe Odùduwà nìkan ẹ jẹ́ kí gbogbo àgbà wọlé. àwọn míì máa ń sọ pé Ifá ò sọ̀rọ̀ nípa Àyèbájí Ògbè kí là ń pè láyèbájí Ògbè bá ti sọ kíka alifábẹ́ẹ̀tì yìí bàbá yẹn ka A B D A F G G yìí kí òyìnbó nìyẹn tó bá ti ń kà yẹn ṣe pé kàn sound ni gbogbo alifábẹ́ẹ̀tì àgbáyé kan dún ni ṣe tó sọ̀rọ̀ so tiwa yìí tẹ́ bá wò láti ibi tá a bá ti ń kà á máa ní pé A E bá Jí Ògbè bá a ṣe ń kà á ló ṣe ń sọ̀rọ̀ ló ní túmọ̀. the only talking alphabet on earth àwa káàrọ̀ òjìrè mo fẹ́ kí gbogbo àjẹ́ tají bí àti ẹ̀ nífẹ̀ẹ́ alphabet yìí ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ nítorí ọ̀rọ̀ tó sọ. alphabet tó ń sin Ọlọ́run. the only talking alphabet. nínú ọ̀rọ̀ tó ń sọ ó sin Ọlọ́run bá ó gbé Ọlọ́run bá ga ìwọ tó bá ń ka alphabet yìí ó ti ń sin Ọlọ́run bá ti ń gbé Ọlọ́run bá ga already. by reading not just the alphabet 25 alphabet ó ti sin Ọlọ́run bá already. ìní kò má ṣe kìrìsìtẹ́nì àti bí mùsùlùmí ẹ̀ o. but alphabet yìí òun fúnra ẹ̀ ń sin Ọlọ́run bá ó gbé Ọlọ́run bá ga ẹgbẹ́ wo yẹ sọ ọ̀rọ̀ mẹ́rin ló sọ àdìsọ tẹ́lẹ̀ ká tuntun sọ this alphabet is the only talking alphabet on earth. the alphabet dey talk as you dey read am na talk e go dey talk. na the only alphabet wey do that for this earth be that. so all Yoruba wey na dey hear me. if na no go because many people dey come to this thing o our people from Ifa and Ọ̀rúnmìlà gbogbo and dem direct to dey say this thing no be they don't know am. they say Ifa no talk about am. and they talk say no be everything Ifa go talk now. okay if they no wan collect am because of say Ifa no collect take am say Ifa talk anything about Christianity and Muslimi but we take am now. Okay, if I talk about Christianity and Muslimi, if I don't talk anything about that now, but we take am, we dey do am. But why we no go fit take this thing now? They say if I no talk am, àwa Yorùbá a máa fẹ́ sọ. So ẹ yẹ ká gba alphabet yìí wọlé nítorí pé ó ń sọ̀rọ̀ the only talking alphabet on earth. Ẹ yẹ ká gba wọlé. Ó sọ pé A E bá Jí Ògbè. A, our normal A is A. Our normal A is A. Our B become Ba. Ba. A. Our G. Our G remain G. O remain O. Gbe is B. B become Gbe. Nothing is kí ló ń jẹ́ Gbi. Kí ló ń jẹ́ Gbi. Gbe ni kíkọ́ gbèyàn. Ẹ̀rí pé àwọn òyìnbó wọn gẹ̀ẹ́tì ẹ̀dá akọ̀ fún wa bẹ́ẹ̀ ni but ọlọ́mọdé bá wa ṣe. fún wa dẹ̀ jẹ́. Akọ̀jẹ́ ẹ̀yin náà wo alphabet olówó àlàyé tó pé letter I nìkan náà fẹ́ fi qualify gbogbo ẹ̀. Mistake ni ẹ̀yẹ ká mọ̀ pé ẹ̀rọ ti wà ń bẹ̀ already. Letter I àwọn tí wọ́n gan A B C D A F G H ẹ̀yin náà pé only different spelling. But you are the alphabet tó gbé wá àti letter I náà gbé sí ẹ̀rọ tí wà mí already. So alphabet yìí mú original sound wá. Ó tún ara ẹ̀ tò sí bó ṣe yẹ kó wà. Ó dẹ̀ communicate. Ọ̀rọ̀ àwọn kan tó sọ ni Àyèbájí Ògbè. Àyèbájí Ògbè. Ó sọ pé kò sí odù Ifá tó lè bẹ́ Èjì Ògbè which is true. Ó kọ́ wa lẹ́kọ̀ọ́ mẹ́yẹn ni. Kò ní Èjì Ògbè tó sọ mẹ́ kò ní túmọ̀ kankan nínú ọ̀rọ̀ tá à ń sọ bàbá ti sọ mọ́rọ̀ ọgbà yẹn dífà tiẹ̀ bàbá náà ti sọ mọ́rọ̀ so ó sọ pé dífà tiẹ̀ bàbá ti sọ mẹ́rin ká tó repeat ẹ̀. ọ̀rọ̀ kẹta ó ní Ọlọ́wu
u mi ni i hu re si ṣẹ. Ó ní Ọlọ́run mi ló Ṣé máa àwò? ó ní Ọlọ́run mi ló máa húre sí ohun tó ń ronú dífà tiẹ̀ because dífà tiẹ̀ mean think deep about your future. Yes. That is the meaning of dífà tiẹ̀. Ronú jinlẹ̀ nípa ohun tí o fẹ́ dà. Ẹjọ́ tá a bá fẹ́ ronú pé tá a bá ronú pé bí bá ń pa wá tẹ́lẹ̀ wọ́n máa ń bá wa rò ní. Ṣébí ọdún máa mọ̀ pé bí ń pẹ́ ọ̀pọ̀lọpọ̀ pé bí ń pẹ́. Tí ò sẹ́ni tá a sọ fún Mo ẹ. fẹ́ jẹun. Think deep about your future. Kì í ṣe o, àwọn Yorùbá kì í ṣe o. In fact, gbogbo our all blacks, we don't normally think deep about your future. Once you think deep, that deepness will take you far from your body. That is why the third word came. The different will take you deep out of your body when you wake up from thinking, because we used to when you are thinking at times. Chief, ẹ má bínú, gbogbo wọn pè yẹn wọlé kó má dàbí pé mi gbé rárá. Hello. Hello, sir. Ẹ sà, ẹ kúrọ̀lẹ́ o. Ẹ kálẹ́ sá o. Yes sir. Mr. Aládùúgbò Làṣàpà ló pè yìí. Ṣé tí ń bẹ́ tó bọ̀ ó ṣe dé àbí? Mo wọlé láìpẹ́ ibẹ̀ gbogbo nǹkan tí bàbá yẹn sọ. Ní ìgbà tó yẹ pé mo ẹ̀ṣẹ̀ wá skul ni. Afẹ́kọ́ tó bàbá làwa lóye. Ẹjọ́ this is a good program. Ó dà. Ẹ máa gbé bàbá yẹn wá. Ó dà. Ẹjọ́ sà. Ó dà. Ẹ ṣe thank you. Ẹ má bínú jàre pé mo gbé ìpè yẹn. Ẹ já máa bá lọ. Ẹ já máa bá. Àwọn kan náà tún wà lórí Facebook ń bí. Olùkọ́ Adélékè wọ́n ní ká máa kí yín. Àwọn kan náà ní àwọn tó ń kí yín pọ̀ o. Olùkọ́ Adélékè ẹ má bínú jàre. Àwọn kan tiẹ̀ pọ̀ ń bí dísù Ṣèyí wọ́n ní kẹ́ máa sọ lọ pé àwọn ń kọ́ ẹ̀kọ́ yẹn o. Ṣèyí Adésínà Adélékè Adékúnlé dísù Àìṣà Ìdòwú Olúfẹ́mi Olúwasúnkànmí Superb wọ́n bẹ́ẹ̀ ẹja máa bẹ́tò lọ. Àjàsá náà bẹ́ẹ̀ ní ìtàn wọ́n pọ̀. So lẹ́yìn àwọn alifábẹ́ẹ̀tì àkọ́kọ́ ìkejì ìkẹta yẹn gangan yẹn ẹja parí ti kẹta yẹn náà ibẹ̀ yẹn ó wọ̀ mí lára díẹ̀. Nígbà tí ó sọ pé ronú jùlọ nípa ohun tí o fẹ́ dà ó wá jẹ́ kó mọ̀ wípé nítorí àwa fi ń sọ pé Ọlọ́run bá fúnra ẹ̀ ló dá alifábẹ́ẹ̀tì yìí lẹ̀. Ó ní òun Ọlọ́run ọba ló máa húre sí tó ń rò lọ́kàn ẹ̀yẹn. Ìgbà tó tají ẹ̀mọ́ tí wọ́n bá ronú máa wa mọ́tò máa kọ́lé iná ìrìn kan òun ronú òòsùn o pé èèyàn máa ń tají kí ni mo wá rò ní tí mi ò lè ṣe. ṣé ìtọ́wọ̀n olóyìnbó ń pè ní transi tó kọ́ ṣáà ronú lọ láì ṣe pé ó sùn. tó wá tají tó wá nígbà kí ni mo jẹ́ rò tó rò yẹn tó Ọlọ́run ọba ló fi sí ẹlẹ́mìí ó ní òun lòun máa húre sí tó máa ṣe má padà sẹ́yìn keep on thinking about it. má ní àníkàn. dẹ́kọ̀ rẹ̀ máa gbégbèsè olóhùn lòun máa fi àṣẹ sí kì í ṣe ìwọ. ẹ wọ àwọn òyìnbó tó ń ṣe nǹkan lẹ́nu èèyàn kọ́ ni wọ́n bí tiwa ṣọ́nà pọ̀ tó wa ni. wọn ò nọpọlọ tó wà àwọn náà mọ̀ pé àwọn ò nọpọlọ tó wà but Ọlọ́run bá ní pé káwọn máa ṣe kíni kọ́ máa think deep wọ́n dẹ̀ ṣe kíni wọ́n gbé àṣà wọn lárugẹ Ọlọ́run bá dẹ̀ ṣe kíni gbórí àṣà wọn ṣe kíni gbé wọn ga gbogbo ìran tí Ọlọ́run gbé ga nílẹ̀ ayé lẹ́nìí ẹ máa rí pé wọ́n ń gbé àṣà wọn lárugẹ bàtúndẹ̀ yá kíni Ọlọ́run ṣe kíni Ọlọ́run gbé wọn ga. àwa kárọ̀ òjire a bá ń ṣe kìrìsìtẹ́nì àti mùsùlùmí ẹ̀sìn tó dáa ni ẹ̀sìn tó máa gbé wa wọ paradise ni ṣùgbọ́n àṣà ìbílẹ̀ àwa náà gan kíni ó lè push àwa náà lọ sí that same place tí àwọn bí yẹn kí yẹn lè gbé wa lọ. lọ́fà tẹ́ bá máa rí pé àwọn ìran yẹn wọ́n di àṣà wọn mú India wọ́n di àṣà wọn mú China wọ́n di àṣà wọn mú fóònù wọn là ń lò gbogbo táwọn lóyún báyé China ìjẹ́ ọ̀nà bẹ̀rẹ̀ náà ẹ bá wo ilé ayé wọn tán bẹ̀rẹ̀ sí ń ṣe àwọn kíni wọn kò tí 100 years àwọn ẹ̀ tí ń ṣe nǹkan mèremère jù bẹ́ẹ̀ lọ so Ọlọ́run ṣe kíni ó gbé wọn ga òun ní ẹlẹ́kẹ̀ẹ́ta yìí ń sọ fún wa Ọlọ́run máa gbé wa ga òun máa fi àṣẹ sí òun lóun máa húre tó máa ṣe Ọlọ́wùmí ní ìhúre ṣíṣe ó wá fi kíní kan parí ẹ̀ ó sọ pé kí gí yé pẹ́ kí gí yé pẹ́ òun ló fi parí ẹ̀ àdúrà nìyẹn ó ní pé kí àwọn ẹ̀dá kí àwọn ẹ̀kíni ká máa pẹ́ láyé gbogbo wa náà kọ́ la máa pẹ́ láyé but àdúrà ni already fún gbogbo wa tí a bá ti ka alifábẹ́ẹ̀tì yẹn ẹ̀yin náà wo alifábẹ́ẹ̀tì yẹn ó gbayì gan. alifábẹ́ẹ̀tì àpèmọ́ra ẹni là ń pè tèmi dire. ó kọjá bẹ́ẹ̀ so I use this opportunity to beg all the black people and wey we dey for Nigeria here both Yoruba this alphabet is not for Yoruba alone o if you be Hausa una know say na Hausa give us that name Yarubawa you need to know. Yarubawa ló di Yorùbá wa. Hausawa Lárúbáwá àwọn ará Lárúbá kan wà ní kínní ó yẹ ká máa pa àwọn náà ní Lárúbáwá ni ẹ ká máa fi wá sí fún wọn wá yẹn so wá yẹn
òun ní kàfẹ́ ká mọ̀ pé both Hausa, Yoruba and Igbo in Nigeria, this alphabet is for us. Ọlọ́run kò fi Oduduwa ṣe sábàbí tó fi gbé wa ni. We are the same one person. Ìyẹn kan náà ni wá. Náà ni mo fi máa sọ pé àwọn tó bá ń sọ pé àwọn kì í ṣe ọmọ Oduduwa. Ìjọba kan mọ̀ pé kankan náà ni wá. Ọmọ àrọ́mọdọ́mọ irúmọlẹ̀ kan náà ni. And one thing we need to know about ó yẹ ká sọ náà but gbogbo wa máa ń fi pé bóyá gbogbo wa ni generation Adam. Alphabet yìí fi hàn pé gbogbo wa kọ́ ni generation Adam. Ìrọ̀ bí báwo. No gbogbo àwọn èèyàn mọ̀ yẹn pé gbogbo akọ generation Adam ẹ bá wo 7,000 years ni ẹ bá wo gbogbo kọta àwọn òyìnbó fi hàn àwọn òyìnbó náà tún àṣírí sí wa lọ́wọ́ àwa gan ọmọ ẹbí àná pọlọ àmọpá wa ni àwa gan àmọpá wa ni irun àkọ́kọ́ lágbàáyé àwọn òyìnbó náà ń ṣe research fi ń rí àwọn nǹkan tó máa gbé machine sí báyìí wọ́n máa rí 20,000 years ẹjọ́ àwọn wo làwọn yẹn. àwọn kan ti wà. More than 7,000 years tí Adam tó ti gbélé ayé lọ́hùn. Bẹ́ẹ̀ ni ẹ̀yin náà wo òkè ìdọ̀rẹ̀ yẹn ibi tó kọ alphabet yìí sí wọn ló ti wà ń bẹ̀ more than 20,000 years ló ti wà ń bẹ̀. òkè ìdọ̀rẹ̀ kọ́lẹ̀ ti discover ìgbà yẹn náà lọ́hùn. òkè ìdọ̀rẹ̀ láti rí prove. sí ìtẹ̀yìn rí lójú àlá. èmi rí nǹkan tó gbé mi rí igbó alálẹ̀ ni mo ti rí. ìtàn yẹn mi ò rí lè sọ̀tọ̀ yẹn dáadáa. mo rí ojú àlá kí ni kan ló gbé mi lọ sójú àlá. igbó alálẹ̀ ni mo ti rí object. Mo gbọ́ràn sí babaláwo lẹ́nu nígbà tí mo lọ dífá rí ifá tí gbogbo a máa ń sá fún yẹn nígbà tí mo lọ dífá lọ́dọ̀ babaláwo bàbá ní pé kí n lọ sí di àwọn kan rún mọ́lẹ̀ wa tí má ti débẹ̀ máa rí nǹkan tó kàn tí mo máa ṣe nínú life mi sórí pọ̀ mẹ́ yẹn because mo máa ń sábà wọ́ọ̀rì àwọn parents mi pé kí ni mo wá ṣe láyé gan náà wàhálà yìí ti pọ̀ jù so ibẹ̀ ni bàbá ti ní pé kí n lọ sí igbó alálẹ̀ pé màá rí nǹkan tó máa mú mi tí máa ṣe next 2011 bá débẹ̀ ní máa rí object yẹn alphabet yẹn bíi mẹ́rin wà lára ẹ̀. ẹ fi ojú yín méjèèjì báyìí ní 2011 ẹ fi rí alphabet yìí. mo fi rí kinní yẹn lára kinní yẹn bíi mẹ́rin wà lára ẹ̀ mi ò mọ̀ wípé alphabet yẹn ló wà ní ara ẹ̀ mi kò rí bá kinní yìí máa fún àyìn kò jọ ké kò jọ gí kò jọ kinní kò jọ rin ó dẹ̀ fúyẹ́ nígbà kí mo lè báyà nìkan ló gbàgbé ẹ̀ nígbà gbé lọlé ilé tí mo gbé délé báyìí kinní yẹn bá dára kan ẹ má yẹ ká sọ sórí yẹn àtọ́ dáwọn kí wọ́n kinní yìí orí náà sápamọ́ ta ló gbé ẹ síbi tó wà yìí mo bẹ̀rẹ̀ sí ní wá ni mo fi wá padà wá rí o mo drop ẹ báyìí mo dẹ̀ tọ́nà mi dẹ̀ wá rí náà location change. èmi nìkan mo wà ń lè bó ṣe di pé ìwọ kìíní yìí nífi ọ̀rọ̀ rí ni nígbà gbé síbi pílò kábí sùn náà bá gbé mi lọ sí unknown place o inú oòrùn ni àlá yẹn gbé mi lọ mo kàn lè ṣàlàyé díẹ̀ bóyá àyíbá mọ àwọn ìbòlè débẹ̀ lọ́la àwọn ọ̀pẹ́ nìkan ti sọ story bí inú oòrùn ṣe rí èméjì ni mo travel lọ síbẹ̀ inú àlá ni o inú àlá ni o kò ṣe rí live bẹ́ẹ̀ni àgbọ́yé a máa ń lọ many places inú oòrùn àgbọ́yé inú àlá ẹ̀sùn ibẹ̀ ni wọ́n ti fún mi ní alphabet yìí wọ́n fún mi ní ìmọ̀lẹ̀ alphabet 2011 ni mo bẹ̀ sí promote ẹ̀ ní 2009 ọba Oníkòyí Alájàṣẹ ti Port Novo ti àná tó wàjà ló yẹ kí n mọ̀ pé alphabet ni pé kí n promote ẹ̀ òun ló sọ̀tọ̀ fún mi pé Oduduwa ló lò last ní Port Novo long. ọba Àjàṣẹ ti Àjàṣẹ ilé ní Port Novo sọ pé Àjàṣẹ ilé ní capital Republic of Benin. Oh definitely yes. ilẹ̀ Yorùbá ni o Yorùbá ló tẹ̀ ní 1455. lóòótọ́. àwọn Oníkòyí náà tẹ̀ ní 1455. wọ́n bímọ mẹ́sàn-án níjọ́ kan náà. ọba ya bímọ mẹ́sàn-án níjọ́ kan náà. ìyàwó ẹ̀ ó bímọ mẹ́sàn-án ó bí ọkùnrin 4 obìnrin 5. lọ́jọ́ kan ní the same spot ó ti bí àwọn mẹ́rin náà fi stop ogun náà jagun mọ́ náà fi sọ bẹ̀rẹ̀ ìdílé ló fi ń jẹ́ àjà àṣẹ́gun ibi ìdílé là ń pè ní Àjàṣẹ ilé. Àjàṣẹ ilé. abẹ́ Àjàṣẹ ilé ni Igbó Alálẹ̀ wà. so bí àwọn ọ̀tọ̀ yẹn ṣe rí nípa so ọ̀tọ̀ yẹn gùnbọ̀ dáhà lè kọ́ ẹ máa sọ gbogbo ẹ̀ṣá. okay 0904 081 1061 or 0904 082 1061. Today we dey talk about this discovery taban sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá, the discovery wey been dey discovered by Chief Tolúlàṣẹ all the way from Port Novo. Port Novo. Some messages have dey inside the Facebook here. This one they come from Adeleke Adekunle. He say bàbá mi Àkàndé mo kí yín ẹ kú ètò àgbà yín kò ní rẹra lórúkọ Jésù. Àmín. We see Ṣèyí Adésínà Ọlọ́hun sọ àṣẹ sí gbogbo àdúrà tí èdè alphabeti ilẹ̀ Yorùbá ń ṣe. We see twins Síkírù
knowledge is power. God bless you more, sir. Àwọn mẹ́sẹ̀gì yẹn wọ́n wà ń bẹ̀ but nǹkan tí mo wá fẹ́ béèrè sí ni pé ṣé yàtọ̀ sí ẹ̀yin sà ṣe ti rí fìrí yẹn pé bóyá ẹlòmíì kan náà ó ti rí ìrírí yẹn àbí nǹkan kan nípa ọ̀rọ̀ alifábẹ́ẹ̀tì Oòduà yìí èdè Yorùbá yìí yàtọ̀ sẹ́yìn sà. ẹni tí mo kàn notice ni pé nígbà tí èmi kọ alifábẹ́ẹ̀tì jáde for the first time in my life ní February 11, 2016 èmi ò mọ̀ pé ó ń sọ̀rọ̀ so olórí alájàṣe Oníkòyí ni Ọlọ́run fi hàn pé kíní yìí ń sọ̀rọ̀ òun ló wá jẹ́ ká mọ̀ pé ó ń sọ̀rọ̀ nínú àwọn tí a train náà ìkan fi hàn mí níbẹ̀ ni pé alifábẹ́ẹ̀tì yìí ó ní straight line méje lápá ọ̀tún ó ní straight line méje lápá òsì òun ni Ọlọ́run bá lò fi discover àárín yẹn ó ti yá o ní 2021 àwọn kan wà tá a kọ ẹnìkan tó pé apá gúngún apá ọ̀tún sọ̀rọ̀ apá gúngún apá òsì náà tún sọ̀rọ̀ tó yàtọ̀ sí ọ̀rọ̀ tí gbogbo alifábẹ́ẹ̀tì yẹn ń sọ obìnrin kan Mrs. Adenuga lòun tiẹ̀ so Ọlọ́run bá fi kíní alifábẹ́ẹ̀tì yìí sí ẹ̀mí èèyàn púpọ̀ tó àwọn èèyàn púpọ̀ ló yẹ kí n mọ bí ó ti lágbára sí àwọn míì tún lò fi padán ẹnì kan pé gbà òun fi alifábẹ́ẹ̀tì yìí padán mi náà báwọn ti máa ń fa alifábẹ́ẹ̀tì so oríṣiríṣi àwọn kan ni àwọn èèyàn discover nípa alifábẹ́ẹ̀tì tí wọ́n jẹ́ ká mọ̀ so mi bí pé mi nìkan kọ́ ni Ọlọ́run bá fi ọ̀rọ̀ alifábẹ́ẹ̀tì yìí rán àwọn míì wà tán máa ń sọ fún wa wípé alifábẹ́ẹ̀tì yìí o àwọn ti rí lójú àlá kan o alifábẹ́ẹ̀tì yìí àwọn for example sìn àwọn náà tọ́pẹ́ kan gbà kan nínú family báwọn ti ń pè family Awólọ́wọ̀ wọ́n ní wọ́n ya kinní kan sí ara ẹni tó kọ́kọ́ sọ fún mi wọ́n máa ń pè ní Sóyọdé Honourable Sóyọdé ọmọ Awólọ́wọ̀ ni ó ṣe ìgbà yẹn ó jẹ́ SA Culture and Tourism Ọ̀ṣun State nígbà first time ti Arẹ́gbẹ́ṣọlá òun ni ó jẹ́ kí n mọ̀ wípé bàbá tòun alifábẹ́ẹ̀tì náà fi yà nǹkan sí lára èmi ò bẹ́ẹ̀ pọ̀ tẹ̀ ń múnú mi dùn ni ìwà tó tún yá mo tún wá rí náà tó wá kẹ́kọ̀ọ́ yìí tó jẹ́ nu family bàbá wa Awólọ́wọ̀ àwọn míì máa sọ pé ìkẹ́nẹ́ ni ìlú bàbá Awólọ́wọ̀ àṣé kìí ṣe ìkẹ́nẹ́ ni àṣé ìlú ìyá wọn ni ìkẹ́nẹ́ mi ò tiẹ̀ mọ̀ so ẹni yìí kò lọ fún gbà ibi báyìí ni ilé bàbá Awólọ́wọ̀ ẹ wò wé tí bàbá wa kọ sí Awólọ́wọ̀ nígbà yẹn olórí ẹbí ó ní bàbá tòun olórí ẹbí nígbà yẹn ó ní inú àwọn dọ́kúmẹ́ǹtì kan wà tó wà lọ́dọ̀ tàwọn tí alifábẹ́ẹ̀tì yìí wà ń bẹ̀ mú ni àwa bàbá Awólọ́wọ̀ kẹ̀ bàbá Awólọ́wọ̀ mọ̀ nípa kínní yìí ni wọn tẹ̀ fi hàn ní anybody so àwọn fámìlì wọn náà ń sọ bẹ́ẹ̀ fún mi o èmi ò tí ì rí o ọ̀dọ̀ a ní pé kí wọ́n wá àwọn fótò kan tí bàbá wọ̀ tí wọ́n wọṣọ ká wo ihun tí bàbá kọ sí ara yẹn ká lè kà bá ṣe ká ti Òkè Ìdànrè. so báyìí yẹn ṣe jẹ́ ẹ tí Òkè Ìdànrè tẹ́ ẹ̀ sọ yìí ó sì ń bẹ́ẹ̀ dì sí. ó sì ń bẹ́ẹ̀ dì sí báyìí sí. ó dà ẹ jẹ́ n wá sí ọ̀dọ̀ yín Reverend experience yín yẹn tẹ́ni pé ẹ kọ́ alifábẹ́ẹ̀tì èdè Yorùbá láti gbà yẹn dìísìn báwo wà ni nípa lílò the language how you take dey use am how you take be because na one thing to learn the thing na another thing to talk say okay you dey utilize am you dey use am ṣe ẹ ń lò ṣáàbí pé kéèyàn kọ́ ṣáà ti mọ̀ kó dẹ̀ tán síbẹ̀ ni. ó ti ẹ ṣe fún tẹ sọ ṣe rí láti gba experience mi lórí ẹ òun ni wípé òun náà ló pé mi débi báyìí ní tìyìn báyìí torí pé a sì ń polongo ẹ káàkiri kó lè di mímọ̀ kí ìjọba lè gbà wọlé káwọn ọmọ wa lè máa lò ní iléèwé ká máa fi kọ̀wé ká máa fi kọ Yorùbá the original alphabet ti Yorùbá nìyẹn abidi tó ń gbé wá fún wa yẹn tòyìnbó ni ABC wọn ni wọ́n convert fún wa kì í ṣe the real language ìyẹn ni olóyè wa tó ń ṣàlàyé bí ó ṣe rí láti ìpìlẹ̀ bó ṣe discover ẹni tó gbé wá so òun ni so interest tó tèmi níbẹ̀ ni pé ó ń wúlò fẹ́mi lọ́wọ́lọ́wọ́ báyìí tí n bá fẹ́ tí o bá ká ní pé ìwọ tó ń bá mi sọ̀rọ̀ ó mọ̀ nípa ẹ̀ ní bá fẹ́ kọ lẹ́tà sí ẹ mo lè kọ́ ní èdè alifábẹ́ẹ̀tì wa yẹn. irọ́ tó bá mo lè kọ́ ẹ máa fi kọ lẹ́tà tọrùn mi mo lè kà
ṣé kí n ka tọrùn mi fún ẹ ta kọ o rò pé alphabet la kọ sí ibà. kí ni inú túmọ̀ bó ṣe wà yí báyìí. àwọn tó gba ìwé ẹ̀yìn kan ṣàlàyé ní tó lè jẹ́ ẹni tẹ́ bá ti lélẹ̀ lọ́rùn ẹ̀ kẹ́mọ̀ pé ẹnìyẹn ti jẹ́ akẹ́kọ̀ọ́ yege àbí kó jẹ́ olùkọ́. So ẹ̀kọ́ yìí lọ́rùn anyhow person àyàfẹ́ ẹni tó bá jẹ́ ẹni tó kó ẹ̀kọ́ yìí yege. So láì gbé certificate jáde eléyìí ni certificate wọn tó máa fi kọ́rùn. So ara nǹkan tá máa ń fún wọn tó bá gba ìwé ẹ̀rí nìyẹn. So mo lè kọ́ bó ṣe wà yìí láì tiẹ̀ wòwe yóò sẹ́n ó ní ilé ẹ̀kọ́ alifábẹ́ẹ̀tì Odùduwà eléyìí akẹ́kọ̀ọ́ yege ó ní ìtumọ̀ nǹkan tó wà lára aṣọ yìí akẹ́kọ̀ọ́ yege sẹ́rí akẹ́kọ̀ọ́ yege ẹ wò ó ní. A yẹn ni. A yẹn nìyẹn. K yẹn ni. K yẹn nìyẹn. Ẹ yẹn ni. K tiwa gan rèé. Akẹ́kọ̀ọ́ yege. Ṣé ti rí? Ṣé ti bá ṣe so wọ́n pọ̀ a sọ alphabet yẹn papọ̀ ní kíkọ a ní tẹ̀lé ìwé ṣáájú yìí a nìyẹn ṣé ti rí? A tiwa nìyẹn. Kẹ́ tiwa ni kẹ́kọ̀ọ́ yege all. Ṣé àgbà sọ fún yín pé bí a ṣe ń kọ Yorùbá tẹ́lẹ̀ láti fi máa kọ àwòrán ló fẹ́ yàtọ̀ àwòrán ló yàtọ̀ tó fi rọrùn nìyẹn. So wọ́n tó ti bá ti mọ Yorùbá kọ tẹ́lẹ̀ láàrin ìṣẹ́jú mẹ́wàá tá bá ti ṣàlàyé fún ẹ láti gbéwèé ilé ẹ lọ́wọ́ wàá kàn máa fi wé ìṣàtọ́ náà ni ó ti mọ̀ nìyẹn. So ó jẹ́ àǹfààní fún mi gan gidi jẹ́ pé in fact ó ń gbé mi inú gidi nsìn mo ti fi kọ́ ọmọ mi mo ti fi kọ́ wọn. So tí ìjọba bá ti lè gbá wọlé báyìí sí pé kọ́ máa lọ school òun ló yẹ ká máa fi kọ̀wé òun ló yẹ ká máa lò gẹ́gẹ́ bí èdè wa báwọn Germany wọ́n ṣe ń kọ èdè tiwọn báwọn kí ló Israel wọ́n ṣe ń kọ èdè tiwọn ṣe àpò oníkálukú ẹ̀rí pé àwọn tó ń gbé alifábẹ́ẹ̀tì wọn ga lórílẹ̀‐èdè ẹ̀rí pé wọ́n máa ń ga ni wọ́n máa ń lọ́wọ́jú ni. àwọn tó ń bá wọn lò máa ń tẹ̀lé wọn lẹ́yìn. nítorí pé àgbẹ̀ alifábẹ́ẹ̀tì yìí ga òun ni ò jẹ́ kí ló wá sọ àwa olórí àwa dèrò ẹ̀yìn Ọlọ́run á tẹ̀ wá dèrò ẹ̀yìn Ọlọ́run á dẹ̀ dá padà sáàyè wa lórúkọ Jésù. àbámi àdúrà ẹja ṣé báyìí torí ìjọba àkókò látọ̀dọ̀ yín náà Reverend kí làmọ̀ràn tẹ́ máa gba àwa ọmọ Oòduà àwa ọmọ káàárọ̀ oòjíire àmọ̀ràn wọn lè máa gbà wọn yàn tó ń gbọ́ yín báyìí o. gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa lórí ìkànnì yìí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tòótọ́ ọmọ Yorùbá ọmọ káàárọ̀ oòjíire mo gbà á níyànjú wípé wọ́n tó bá tí kẹ́kọ̀ọ́ yìí wá ọ̀nà bó ṣe máa kàn sí wa kó kọ́ ẹ̀kọ́ yìí ká mọ̀ kó lè bá kí ìjọba pàápàá fúnra ẹ̀ kí wọ́n yẹ̀ wò kán lè gbá wọlé ká máa fi kọ èdè tiwa ká máa fi kọ èdè wa ká máa kọ alifábẹ́ẹ̀tì wa Ìgbò ní alifábẹ́ẹ̀tì tiwọn Haúsá ní alifábẹ́ẹ̀tì tiwọn oníkálukú ní alifábẹ́ẹ̀tì tiẹ̀ alifábẹ́ẹ̀tì tiwa ká gbé lárugẹ ká kúrò lábẹ́ ẹrú alifábẹ́ẹ̀tì tó gbé fún wa abidi afgb kò nítumọ̀ gbì ọlọ́mọjà gbì ká máa gbè ní ká máa gbèrú sí ká máa gbèrú sí ni èyí tó sọ̀rọ̀ tó fún wa tó jẹ́ àdúrà ló ń ṣe fún wa pé ẹ bá ti ó máa wà lókè ni dífà tiẹ̀ tó ronú jinlẹ̀ gbó tó fẹ́ dà tó dẹ̀ gbé síwájú ọlọ́run ló fàṣẹ sí tọ́lọ́run lè fàṣẹ sí tó dẹ̀ ṣe tó ṣàṣeyè tó ṣàṣeyege tó wá jayé pẹ́ tó jajẹ ẹni tó ṣiṣẹ́ ló máa jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ náà iṣẹ́ tí èèyàn bá ṣe ó máa jèrè ẹ̀ ni. Reverend Adúpẹ́ you know say news na something wey dey very important àdègbọ́dọ̀ ka news mi ìmọ̀ bá kókó ṣe máa ń fò báyìí o ṣùgbọ́n ẹ jẹ́ sáré dọ́dọ̀ yín chief àmọ̀ràn òun lè máa gba ọ̀hún aráalé àtàwọn tó ń wò yín báyìí o because wọ́n wò yín all over báyìí àmọ̀ràn òun lè máa gbà wọ́n sà. àmọ̀ràn tí èmi ọmọ yín Tolúlàṣẹ Ògúntósìn gba gbogbo aráalé ni wípé ẹ jẹ́ ká múra láti gbé àṣà wa lárugẹ ṣé ilé ẹ̀kọ́ wa yìí à ń kọ́ àwọn èèyàn ní ọ̀fẹ́ àkíngbowó àwọn olùkọ́ tí wọ́n ń kọ́ àwọn èèyàn gbogbo ẹ̀yin olùkọ́ mo kí yín o olùkọ́ Abídèmí ní Kwara State Kọ́sátọ́lá ní Kútọ́nù gbogbo yín pátá àti olùkọ́ Adélékè olùkọ́ gbogbo ẹ̀yin olùkọ́ gbogbo tẹ́yìn wòye pátá tí ìbàdàn ti dárúkọ yín gbogbo yín pátá ni mo kí pé ẹ kú iṣẹ́
àwọn olùkọ́ wa wọ́n ṣiṣẹ́ wọn gba anything ọ̀fẹ́ náà ní pé ká fi ara wa kalẹ̀ ká máa kọ́ wọn ní ọ̀fẹ́ ilé ẹ̀kọ́ wa Oduduwa Alphabet Academy àti register àdé ṣiṣẹ́ ribiribi ẹ̀yin yẹn wa àgbà yín nímọ̀ràn pé kẹjọ kẹrùn wá lọ́wọ́ kẹ máa pè wá fún ìrànlọ́wọ́ ká lè máa ṣiṣẹ́ yìí dáadáa ká lè máa wọlé sílé ká lè máa kọ́ àwọn èèyàn àti ní pé káwọn irú àwọn bàbá wa ń sìn irú àwọn tó gbà wẹ́rẹ̀ kọjá àti ní pé ẹ máa wọlé sílé kẹ máa lọ kọ́ àwọn èèyàn kọ́ máa mọ̀ ọ́n tó ẹ̀kọ́ tó rọrùn ni so gbogbo yín tó máa ti wá bá yín tó fẹ́ kọ́ yín ẹ̀jọ̀ ẹ̀jẹ̀ kọ́ yín ìyẹn máa nímọ̀ kún ìmọ̀ ni tí ó gbé wọn ká máa kọ́ adẹ̀ tún bẹ ìjọba wa ẹ̀yin Yorùbá gbogbo ẹ̀yin state lẹ̀ Yorùbá látòrí Lagos state ní Ọ̀ṣun state ní Ọ̀yọ́ state ní Ògùn state ní Èkìtì state ní gbogbo yín ọba tá a bẹ̀ yín ẹ̀jọ̀ nítorí Ọlọ́run ẹ bá wa fi sínú ètò yín pé alifábẹ́ẹ̀tì yìí ẹ máa bá wa gbé lárugẹ a fẹ́ pààrọ̀ alifábẹ́ẹ̀tì Nàìjíríà táwọn fẹ́ kọ́ èdè Yorùbá ẹ jẹ́ ká wa máa kọ́ wọn pẹ̀lú alifábẹ́ẹ̀tì yìí àti máa kọ́ wọn pẹ̀lú abídí yẹn náà sọ́ọ́tì yẹn yín sìn so káwọn ìjọba kọ́jọ kọ́ bá wa ronú sí gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá òdodo nílẹ̀ káàárọ̀ òjìrè tẹ́ jẹ́ àwọn àgbààgbà lọ́balọ́ba níjòyè ẹ bá wa wo alifábẹ́ẹ̀tì yìí kẹ́ bá wa wo ọ̀nà tẹ́lẹ̀ gbà fi bá wa gbé lárugẹ àwa ṣe tán láti fún yín lórúkọ free ẹ má sanwó fún wa àti gbéra wa kalẹ̀ àmọ́ ẹran léèwé wa yìí lọ́wọ́ kó lè máa rọ̀ wá rọrùn láti máa lọ láti ìlú kan láti Republic of Benin mo travel wá sí ibà yìí ẹ rí i pé iṣẹ́ kékeré kan bàbá náà dẹ̀ ti fa àwọn àsìkò sílẹ̀ so ẹ jọ ẹ ṣíjú àánú wo alifábẹ́ẹ̀tì yìí kí o gbá sọ̀rọ̀ alifábẹ́ẹ̀tì ní rere ká gbìyànjú láti kọ irinṣẹ́ gidi ni fún wa. ṣe gan next week Tuesday for those of una wey dey follow the program well una know say no be just about one side conversation we dey talk about Nigerian culture our heritage our tribe our language na why we carry Chief Tolulashe all the way from Port Novo enter inside Ikorodu here Lagos Nigeria. Ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín àṣìmàbẹ́tò lọ ètò ti parí àṣìmàbẹ́tò lọ bọ́ ní báyìí a gbọ́dọ̀ lọ ka news that one mean say we dey comot for inside the studio until another time again when we bin don plan ahead. My name still remain the same Opeyemi Adebambo. I dey wish all of una enjoy your Nigeria country because na our own ìlú wa ni àwa la ní orílẹ̀-èdè Nigeria ẹ jẹ́ a gbé lárugẹ. God bless Nigeria, God bless Lagos, God bless Ikorodu. I don't come out for inside the studio.